Muyideen ti pariwo síta o. Muyideen ti pariwo síta lórí lẹ́tà tí ìyàwó ẹ̀ fún pé òun fún ní ọjọ́ 7 pé kó fi jáde kó fi wá debunk gbogbo ọ̀rọ̀ tó sọ against òun àti Àgbàlá Gabriel, gbogbo irọ́ tó pamọ́ òun àti Àgbàlá Gabriel, kó wá fẹnu ara ẹ̀ sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́. Òun ni lẹ́tà tí ìyàwó ẹ̀ fún, ìyàwó Muyideen, but Muyideen ti wá deny báyìí sìn, ó ti jáde síta, ó ti deny. Ó ní òun ò gba lẹ́tà kankan. Ó ní anybody ò fóun ní lẹ́tà kankan. Muyideen, àánú ẹ ló ṣe mí, ló jẹ́ kí n bẹ́ẹ̀ dámọ̀ràn. Ó yẹ kó o tètè ṣọ́ra kó o tó rẹ́wọ̀n he. Olórin ló kọ lórí bẹ́ẹ̀ yá. Ó deny o, ó deny. Ó ní òun ò gba lẹ́tà kankan lọ́wọ́ anybody. Ó ní kán lọ wo lẹ́tà tọ̀tọ̀ pé òun gbà, pé signature tó wà ń bẹ pé A lásán ni. Ó ní kán lọ wo gbogbo lẹ́tà òun, gbogbo ibi tóun ti sign any document lọ́dọ̀ wọn DSS ni o, ọ̀dọ̀ wọn ọlọ́pàá ni o, anywhere ibi tóun bá ti sign pé kán lọ wo signature pé ó yàtọ̀ sí eléyìí tí ó wà ń bẹ tọ̀tọ̀ pé òun gbà. Muyideen ṣé wọn pé mo máa ń pa lórí fún ẹ pé abánidá kò ní bá ní débẹ̀, abánidébẹ̀ kò dẹ̀ ní bá ní tán. Evidence wà ńlẹ̀ o, evidence wà ńlẹ̀ tó jẹ́ pé tó bá fi hàn ẹ́ pé yes ṣebí wọlé léyìí, ṣebí ibi tó ti gba lẹ́tà ní, ṣebí kíni kan ó máa yà ẹ́ lẹ́nu. Ọlọ́run, àwọn ò ní release evidence yẹn báyìí sìn. Ṣebí wọ́n ti sọ pé ìwọ ò gba lẹ́tà, àbí kò sí wàhálà. Ìkan nínú àwọn blogger náà dẹ̀ tún jáde, wọ́n pe woman yẹn ní Kọ́ládé, Madam Kọ́ládé Yusuf or whatever. Òun náà tún support Muyideen. Ó ní Muyideen ò gba lẹ́tà kankan. Ó lóun dẹ̀ mọ̀ wípé Muyideen ò lè parọ́ fún òun. Ó lóun mọ̀ pé Muyideen ò lè parọ́ fún òun. Ó ní gbogbo ọ̀rọ̀ tẹ́ bá rí tí òun bá sọ jáde lórí ọ̀rọ̀ Muyideen, ó ní kẹ́ gbà pé confirm ni. Ìyẹn blogger Muyideen ló sọ bẹ́ẹ̀ o. Ìyẹn Madam Kọ́ládé yẹn o. Ṣé wá rí ibi tẹ́mi ń bá ọ̀rọ̀ yẹn lọ ni wípé tí ẹ bá gbàgbé wípé máa nǹkan ti jáde nígbà kan tó ní Muyideen pé ègún ló ń bàjà, pé gbogbo ibi tó bá ti dé tó bá ti fẹ́ ṣe láàánú, ẹ̀mí ṣìwàhù yẹn, ẹ̀mí mi mọ bí mo ti tó yìí lè put ọ̀rọ̀ yẹn, ẹ̀mí burúkú yẹn ṣá, ègún yẹn ṣá, ó sá máa ń jà. Ṣé wá rí ẹ̀yin àfá yìí, ẹ̀ tó wá help situation ara àtọ̀. Ó dàbẹ̀ ní pé rí súra wípé ègún ń jà bọ̀bọ̀ yìí, rí súra pé ègún ń jà, because tẹ́ bá rí súra pé ègún ń jà ni kò yẹ kẹ́ ẹ tún máa tì láti máa ṣe nǹkan tí kò bá ojú mu. Òun náà mo ṣe ń palọ́wé fún yín pé abánidá kò ń bá ní débẹ̀, abánidébẹ̀ kò ní bá ní tán. Ìkànnì àwọn blogger kan náà tó wá tún jáde, ibi tẹ́ ti máa mọ̀ wípé wọ́n mọ̀ nǹkan tó ń ṣe nìyí o, ibi tẹ́ ti máa mọ̀ wípé wọ́n mọ̀ nǹkan tó ń ṣe nìyí. Ìkànnì àwọn blogger kan tó wá tún jáde, ó ní pátápátá ẹ̀ náà tó bá ti gbé Muyideen dé court, tó bá sọ pé ó jẹ̀bi, pátápátá ẹ̀ á lọ ẹ̀wọ̀n oṣù 3. By the time tó bá máa fi ti ẹ̀wọ̀n oṣù 3 yẹn dé, ààrẹ máa rí gbẹ̀mgbẹ̀mù, ààrẹ máa rí rùmùrùmù, ó máa dàbí ọmọ tuntun jòjòló. Ẹjọ́ ẹ̀yin olùfẹ́ mi, ẹjọ́ ẹ̀yin náà ẹ gbọ́rọ̀ yẹn, ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹyẹ. Mo wish kí Muyideen fúnra rẹ̀ kó gbọ́ statement yẹn pé tó bá tiẹ̀ máa fún lẹ́wọ̀n náà, tó bá tiẹ̀ fún bí ẹ̀wọ̀n oṣù 3. Number 1, ìwọ tó sọ̀rọ̀ yìí, ṣé wọn ládájọ́ tó fẹ́ dá igé ẹ̀wọ̀n fún? Number 2, ṣé tó bá lọ sẹ́wọ̀n yẹn náà, káṣẹ̀ tó pé oṣù 3 náà tiẹ̀ ni wọ́n tiẹ̀ wá fún, ṣé tó bá lọ sẹ́wọ̀n yẹn náà ó fẹ́ bá lọ́mẹ̀? Ṣé o fẹ́ bá pín nínú ẹ̀wọ̀n yẹn? Káṣẹ̀ tó pé oṣù 3 tó pé náà ni wọ́n tiẹ̀ wá fún, ṣé o fẹ́ bá pín nínú ẹ̀? Ibi tó yẹ kí Muyideen náà kó ti wò wípé àwọn pípù yìí wọ́n ń ti òun sí bèbè ẹ̀wọ̀n, wọ́n ń ti òun sí bèbè ẹ̀wọ̀n. Sórí tí ìjọ méje yẹn bá pé, tó o bá ṣe nǹkan tó yẹ kó o ṣe, ìgbà yẹn ló máa mọ̀ wípé kàkí no be leather. Àwọn ò fẹ́ kó o ṣẹ̀wọ̀n, àwọn ò fẹ́ kó o ṣẹ̀wọ̀n. Ọlọ́run, àfá kan náà tẹ̀tún jáde, àfá yẹn mo ti gbàgbé ọkọ̀ wọn tán ní èrò báyìí. Àfá yẹn dẹ̀ sọ̀rọ̀ gidi, bàbá yẹn sọ̀rọ̀ gidi, kọ́kọ́ ló ń bá lọ́rẹ̀ mi yín. Òun kan tún plead pé ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí le jù báyìí lọ. Ẹ jẹ́ kí Muyideen wá bẹ̀bẹ̀, ẹ fún l'opportunity pé kó tiẹ̀ lè apologize. Ẹ má jẹ́ kọ́rọ̀ yìí dé court.
ó tiẹ̀ tún sọ̀rọ̀ gidi wàláhì nínú gbogbo àwọn àfáà tí wọ́n ti ń sọ̀rọ̀ lórí iṣu àfáà yẹn ni mo rí pé yà ó tiẹ̀ sì sọ̀rọ̀ gidi àfáà yẹn sọ̀rọ̀ gidi ó tún bá Muyideen plead ṣé bóun náà làwọn náà ń bá plead yìí sìn pé a ò fẹ́ kó ṣẹ̀wọ̀n because tó bá ṣẹ̀wọ̀n kí ni gain wa kí ni nǹkan tá a fẹ́ gbà ń bẹ̀ a fẹ́ kó ṣẹ̀wọ̀n but àwọn tó ń tì ó padà òun náà dẹ̀ yé tirẹ̀ ó release ara ẹ̀ fún àwọn tó ń lò kí wọ́n rí lò táwọn yẹn bá wà lò tán tí wọ́n bá achieve èèmù wọn àwọn àdọ̀mpù ẹ̀ òun náà nìyẹn sìn ó ti ń roko ẹ̀wọ̀n báyìí sìn if care is not take ó ti ń roko ẹ̀wọ̀n torí tó fi lè jáde sìn tó lóun ò gba lẹ́tà kankan àwọn tó dẹ̀ rí ńgbà tó gba lẹ́tà wọ́n rí pé ó gba lẹ́tà and then nínú gbogbo lẹ́tà tó sọ pé nínú gbogbo document tó sọ pé ó ti sign ó fi us true signature ẹ̀ tó wà ń bẹ̀ òun kọ́ ló sign sínú lẹ́tà eléyìí ó kàn kọ́ a kọ́ lè sọ pé ìwọ kọ́ ṣé mo pé ìyẹn náà another offence ni fraudulent ni wọ́n ń pè offence ni tí adájọ́ bá tó fẹ́ hu kéèsì yẹn jáde pé gbogbo lẹ́tà tá a ti rí tó ń sign signature eléyìí wáyé tó ṣe wá kọ a síbí báyìí kọ́ máa mọ̀ pé ìwọ ló sign yẹn tó fi hàn wípé evidence ń pọ̀ lọ́rùn ẹ̀ dáadáa ó kàn tó ń tọwọ́ ara ẹ̀ bọ́ṣọ̀ lọ ẹjọ́ tó lọ́hùn ẹ̀rọ ìfẹ́ mi ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí kó go fara ẹ bá mi táàgì gbogbo àwọn àfáà yẹn tó bá mọ̀ nípa ẹ̀ àti Àgbàlá Gabriel fúnra rẹ̀ ìfún gbogbo yẹn tẹ́ bá súnmọ́ Muyideen ẹ bá mi sọ fún ẹ bá mi pàrọwà fún kó lọ tètè lọ jáde kó nà ní nǹkan kan kó lọ bẹ̀bẹ̀ or else àwọn tó ń tì wọn ní bá dẹ́wọ̀n wọn ní bá dẹ́wọ̀n Muyideen mo gbàládùá fún ẹ ò ní fẹ́ wọn panu ò ní fẹ́ wọn panu bí gúgúrú o mo gbàládùá fún ẹ o ẹ lọ́ọ́ bá mi ẹ jọ mo bẹ̀ ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube bákan náà lórí Facebook Ẹlẹ́yẹlé Global TV ẹ ṣé gan lórí ọ̀rọ̀ ti Muyideen àníírí jù báyìí lọ tá a bá tún gbọ́ any information lórí ẹ̀ a máa tún jẹ́ kó máa tún tó yín létí bí mo ṣe máa ń sọ fún ẹlẹ́fẹ̀ẹ́ mi pé mi ò ní fi any information tẹ́ ẹ bá ń dúró dè láti gbọ́ mi ò ní fi dá yín lágara immediately tí n bá ti gbọ́ báyìí màá máa upload ẹ̀ fún yín ni òun mo ṣe ní ẹ lọ subscribe ẹ lọ follow mi kò ná yín ní nǹkan kan kò jáwó yín kò já data yín kẹ́kàn tẹ subscribe button lórí YouTube ó tàn lórí Facebook kẹ́kàn tẹ follow ó bá parí kò já nǹkan kan so ẹ ṣe kò yẹn lólùfẹ́ mi orúkọ tèmi ò yí padà Ẹlẹ́yẹlé Global TV lórúkọ tèmi ẹ jọ gbogbo ojú tó ń wò mí yìí ẹ ní rí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ èmi ni màmá wá ẹ̀yin ni màmá bá ire o.